Mo tún kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run káàbọ̀ sí ìwé bíbélì mímọ́ tí à ń kà lọ́wọ́. Orí kejì ìwé Jẹ́nẹ́sísì òun náà ni a fẹ́ mẹ́nu lé báyìí. Ẹ farabalẹ̀ láti máa gbọ́ mi. Orí kejì ẹsẹ̀ kìíní, bẹ́ẹ̀ ni a parí ọ̀run àti ayé àti gbogbo ogun wọn. Ẹsẹ̀ kejì, ní ijọ́ keje Ọlọ́run sì parí iṣẹ́ rẹ̀ tó ti ń ṣe, ó sì sinmi ní ijọ́ keje kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tó ti ń ṣe. Ẹsẹ̀ kẹta, Ọlọ́run sì bù sí ijọ́ keje ó sì yà á sí mímọ́ nítorí pé nínú rẹ̀ ló sinmi kúrò nínú iṣẹ́ rẹ̀ gbogbo tí ó bẹ̀rẹ̀ sí í ṣe. Ẹsẹ̀ kẹrin, ìtùnú àti ayé nìwọ̀nyí nígbà tí a dá wọn ní ọjọ́ tí Olúwa Ọlọ́run dá ayé àti ọ̀run. Ẹsẹ̀ karùn-ún, àkọlé tí ń bẹ lórí ẹ̀, ọgbà Édẹ́nì àti olókòlòkò igi ìgbẹ́ kí ó tó wà ní ilẹ̀ àti olókòlòkò ewéko ìgbẹ́ kí wọn kí ó tó wù. Olúwa Ọlọ́run ò sáà tí ìrọ̀jò sí ilẹ̀, kò sì sí ènìyàn kan láti ro ilẹ̀. Ẹsẹ̀ kẹfà, ṣùgbọ́n ìkùùkù á ti ilẹ̀ wá a sì máa rin ojú ilẹ̀ gbogbo. Ẹsẹ̀ keje, Olúwa Ọlọ́run sì fi erùpẹ̀ ilẹ̀ mọ́ ènìyàn, ó sì mí ẹ̀mí ìyè sí ihò imú rẹ̀, ènìyàn sì di alààyè ọkàn. Ẹsẹ̀ kẹjọ, Olúwa Ọlọ́run sì gbé ọgbà kan ní ìhà oòrùn ní Édẹ́nì, níbẹ̀ ni ó sì ti fi ọkùnrin náà tí ó ti mọ sí. Ẹsẹ̀ kẹsàn-án, láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run mú onírúurú igi hù jáde wá tí ó dára ní wíwò tí ó sì dára fún oúnjẹ, igi ìyè pẹ̀lú láàrin ọgbà náà àti igi ìmọ̀ rere àti igi ìmọ̀ burúkú. Ẹsẹ̀ kẹwàá, odò kan sì ti Édẹ́nì sàn wá láti rin ọgbà náà, láti ibẹ̀ ni ó gbé yà ó sì di ipa orí mẹ́rin. Ẹsẹ̀ kọkànlá, orúkọ ìkíní ni Písónì, ó ní èyí tí ó yí gbogbo ilẹ̀ Áfílákà níbi tí wúrà wà. Ẹsẹ̀ kejìlá, wúrà ilẹ̀ náà sì dára, níbẹ̀ ni Bédélímù òjìá wà àti òkúta oníkì. Ẹsẹ̀ kẹtàlá, orúkọ odò kejì sì ni Gíónì, òun náà ni èyí tí ó yí gbogbo ilẹ̀ Kúṣì ká. Ẹsẹ̀ kẹrìnlá, àti orúkọ odò kẹta ni Ídékẹ́lì, òun ni èyí tí ń sàn lọ sí ìhà ìlà oòrùn Asiria, àti odò kẹrin ni Éúférátì. Ẹsẹ̀ karùndínlógún, Olúwa Ọlọ́run sì mú ọkùnrin náà ó sì fi sínú ọgbà Édẹ́nì láti máa ró àti láti máa ṣọ́. Ẹsẹ̀ kẹrìndínlógún, Olúwa Ọlọ́run sì fi àṣẹ fún ọkùnrin náà pé nínú gbogbo igi ọgbà ní kí ìwọ kí ó máa jẹ. Ẹsẹ̀ kẹtàdínlógún, ṣùgbọ́n nínú igi ìmọ̀ rere àti búburú ni ìwọ kò gbọdọ̀ jẹ nínú rẹ̀, nítorí pé ní ọjọ́ tí ìwọ bá jẹ nínú rẹ̀, kíkú ni ìwọ yóò kú. Ẹsẹ̀ kejìdínlógún, Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin náà kí ó nìkan máa dágbé, èmi ó sì olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún. Ẹsẹ̀ kọkàndínlógún, láti inú ilẹ̀ ni Olúwa Ọlọ́run sì ti dá ẹranko ìgbẹ́ gbogbo àti ẹyẹ ojú ọ̀run gbogbo, ó sì mú wọn tọ̀ Ádámù wá láti wo orúkọ tí yóò sọ wọ́n. Orúkọ kórúkọ tí Ádámù sì sọ olókòlòkò ẹ̀dá alààyè, òun ni orúkọ rẹ̀. Ẹsẹ̀ ogún, Ádámù sì sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ, ṣùgbọ́n fún Ádámù a kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún. Ẹsẹ̀ kọkànlélógún, Olúwa Ọlọ́run sì mú orun èjìká kùn Ádámù, ó sì sùn, ó sì yọ ọ̀kan nínú egungun ìhà rẹ̀, ó sì fi ẹran dípò rẹ̀. Ẹsẹ̀ kejìlélógún, Olúwa Ọlọ́run sì fi egungun ìhà tí ó mú ní ìhà ọkùnrin náà mọ́ obìnrin, ó sì mú tọ̀ ọkùnrin náà wá. Ádámù sì wí pé èyí ni egungun nínú egungun mi àti ẹran ara nínú ẹran ara mi, obìnrin ni a ó máa pè é, nítorí a mú un jáde láti ara ọkùnrin wá. Ẹsẹ̀ kẹrìnlélógún, nítorí náà ni ọkùnrin yóò ṣe máa fi bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò sì fi ara mọ́ aya rẹ̀, wọ́n sì di ara kan. Ẹsẹ̀ karùndínlọ́gbọ̀n, tí í ṣe ẹsẹ̀ tó gbẹ̀yìn orí kejì ìwé Jẹ́nẹ́sísì, àwọn méjèèjì sì wà ní ìhòòhò, àti ọkùnrin náà àti obìnrin rẹ̀, wọn kò sì tijú. Báyìí la parí ẹsẹ̀ tó gbẹ̀yìn nínú ìwé Jẹ́nẹ́sísì orí kejì. Ẹ kú àmítíbà. Ẹ má gbàgbé láti subscribe sí channel yìí pẹ̀lú àkàndá ọ̀rọ̀ àwọn kòǹkò. Bẹ́ẹ̀ bá wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ bá mi sọ, ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362
+234 904 851 9362. Àlàáfíà fún gbogbo ènìyàn.